Àkàndá mòdé o. káàbọ̀. Àní ohun tọ́lọ́run ọba mi ò ní. nẹ́ẹ̀nẹ́. Àṣẹ ohun tọ́lọ́run ọba mi ò lè ṣe. máa bá o. Àní ìkáyé káfàtà. Àkàndá ìbẹ̀rù. ẹyin. Orogodo bí ògún jàlú. bẹ́ẹ̀ ntẹ́ rí. Atóbimọ̀ rọ́rọ́. ẹyin. Akéré má ṣe èèyàn jẹ́. ní ọmọdé yìí. Àgbáńlá òjò tí ń lékún wọlé kẹ̀rí. káre. Kọ̀kọ̀ kúkú òsènìyàn tí ń lakùn bí ilẹ̀. káàbọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá. à ń jẹ́ o. Ó mà gbọ́ o. kínú. Báwọn olóṣèlú kan ńlẹ̀ Yorùbá. ẹyin. Wọ́n gbé owó fáwọn ẹgbẹ́ kan ńlẹ̀ Yorùbá. ó mà ṣe o. Láti ṣe ìwọ́de tako ìwọ́de tá a fẹ́ ṣe ní October 1st. Ẹ̀yin ọdún 2020 tá a wà yìí. Ó mà ṣe o. ó ṣe. Àwọn tí àwọn olóṣèlú gbowó fún yìí. ẹyin. Wọ́n ti gbàgbé. wọ́n gbàgbé. Pé ẹni tó fẹ́ kí ayé ó dáa. Ó ní kọ́kọ́ ni yóò jẹ́ ayé náà bó bá dáa. bẹ́ẹ̀ni. Àwọn olóṣèlú tó gbowó fún yìí. ẹyin. Wọ́n ní owó sílẹ̀ òkèèrè. bẹ́ẹ̀ni. Wọ́n ní ilé sílẹ̀ òkèèrè. bẹ́ẹ̀ni. Wọ́n ní ilé iṣẹ́ sílẹ̀ òkèèrè bákan náà. bẹ́ẹ̀ni. Ìyàwó àtọmọ wọn ń bẹ nílẹ̀ òkèèrè. Epo wọn kò kàn wọ́n. bẹ́ẹ̀ni o. Oúnjẹ wọn kò kàn wọ́n. káre Àkàndá. Tí ò dáa kò kàn wọ́n. òótọ́ ló sọ. Ẹ wo bí wọ́n ti ń jayé bámúbámú mo yó gan. Ayé fàmílẹ̀ tè ń tutọ́. ó mà ṣe o. Ayé mi ò mọ̀ bí yẹ̀bí ń pọmọ ẹlòmíì. a ní ó ṣe. Púpọ̀ àwọn olóṣèlú tá à ń wí. ẹyin. Àpapọ̀ ni wọ́n ń fi owó wa ṣe. Ẹ wo àwọn ọmọ Yorùbá. ẹyin. Wọ́n ti ní làákàyè tó. lójú kàwé tó. Ẹ wo ìyà tí ń jẹ wọ́n lókè o. ìyá yìí pọ̀ jù. Àwọn tó kàwé ò ríṣẹ́. wọn ò ríṣẹ́ o. Àwọn tó kọ́ sí ọwọ́ gan-an ni wọ́n sùn ní sọ́ọ̀bù. wọn kódà wọn tó ń ta lúdò. Wọ́n mà ṣe o. ó ṣe. Ìdí nìyí tá a fi ní ká gbọ́ra wálẹ̀ lóko ẹrú yìí. bẹ́ẹ̀ni. Ká gbọ́ ara wálẹ̀. bẹ́ẹ̀ni. Lóko àwọn amúnisìn yìí. ẹyin. Àjọ ìṣọ̀kan àgbáyé. Wọ́n ní àwọn ṣetán láti gbèjà wájà. àwọn ṣeun. Àmọ́ wọ́n tún rán wa létí òwe Yorùbá. kínú. Tó wípé ọmọ tó bá sípà ńlá á gbé o. bẹ́ẹ̀ni. Ìdí nìyí. ẹyin. Táwa náà fi fẹ́ fi yé wọn wípé a sípà. ó bẹ́ẹ̀ni. A ṣetán láti gbára wálẹ̀. a ṣe tán o. Àní akọ́mọjáde ní October 1st. Àní akọ́ àdájáde ní October 1st. bẹ́ẹ̀ni kì í ṣèjà. Ohun tá a fẹ́ ṣe. ẹyin. Gẹ́gẹ́ bí ó ti wà lábẹ́ òfin. ẹyin. Àjọ ìṣọ̀kan àgbáyé. Orílẹ̀-èdè tó bá fẹ́ dá dúró. bẹ́ẹ̀ni. Wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin o. bẹ́ẹ̀ni. Ó là wá náà fẹ́ ṣe nílẹ̀ Yorùbá. Kákó èjò jáde ní October 1st. October 1st. Ọdún 2020 yìí. ọdún tá a wà yìí. Láti fi hàn àjọ ìṣọ̀kan àgbáyé. Pé Yorùbá ṣe tán o. a ṣe tán o. Láti gbára wọn lẹ̀. bẹ́ẹ̀ni. Kó amúnisìn. bẹ́ẹ̀ni. Àmọ́ àwọn olóṣèlú wa. Wọ́n fi owó wa ṣe àpapín. ọmọ àlè ni wọ́n. Tó ṣe pé ìyà ń jẹ àwọn ọmọ ẹlòmíì kò kàn wọ́n. bẹ́ẹ̀ni. Wọn ò fẹ́ ká lọ. Torí wọ́n mọ̀ wípé Yorùbá tiẹ̀ bọ̀. Wọ́n ní ìyàn bí ẹrú kì í tán láyé. bẹ́ẹ̀ni. Wọ́n lọ̀rọ̀ àwọn tó gbowó lọ́wọ́ wọn yóò fi dùn yóò. Àmọ́ ẹ má jà gbàgbé. Wọ́n máa fi oko mi dá àlà mọ́. Ọjọ́ kan lè yàn án kọ. bẹ́ẹ̀ni. Àsìkò ti tán. Láti gbára wálẹ̀. Lọ́wọ́ àwọn amúnisìn yóò. bẹ́ẹ̀ni o. Ájú wàá ṣe. ájú wa ṣe. Ẹ má gbàgbé láti subscribe. Sí Àkàndá Ìbẹ̀rù. Àkàndá Ìbẹ̀rù. Lórí YouTube. lórí YouTube. Yes, like Àkàndá Ìbẹ̀rù. Lórí Facebook page. Facebook page. Èrè kó máa jẹ́ kí gbogbo wa. àṣẹ àṣẹ. Ẹni ká àbòdè tí yóò bá. Àwọn alálẹ̀ ó bàjá. àṣẹ Ó ti rí bẹ́ẹ̀ o. àṣẹ Ájú wàá ṣe. àṣẹ 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 kárí àwọn ọmọ ìyá.